àyànfẹ́ olúwa ó mọ̀mọ́ kú ọdún. Àǹfààní ṣe bí wọ́n ní mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni. Òkú ọdún òkú ọdún mo lọ síkú yẹ̀dùn. Òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn ọmọ Mahami Abibat Ọlọ́run tó sìn mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba. Mo ló gbó bí olúgbógbó tí ń gbó àyànfẹ́ ò wá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé. Epo òjijì ò nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba. Ìwọ ò ní kánjú kú bẹ́ẹ̀ ni ò ní dààmú nílé ayé tó wá. Wàá dàgbà wàá dògbó nílé ayé. Wàá bẹ́gbẹ́ pé wàá lálùyọ ní lọ́lọ́lọ́hùn ọba. Òòrè gangan olúwa ṣọ́nà láàmì ìyá rẹ̀ Abibat Ọlọ́run tó sìn. Abiyamọ gidi ni abiyamọ òtítọ́. Abiyamọ níjogún lé abiyamọ níjogún rọ̀. Ìyá rẹ̀ ìyá dáadáa ló pè ń wá bóun kí ọmọ àrídùn náà ti ń sọjọ́ bí lónìí wípé ó kú ọdún. Ó ní ọmọládé ọmọ lówó ọmọ nìyí ọmọlẹ̀ yẹ ni. Ó pè ń wá mọ̀ kí ọ dáadáa. Ó ní afat olúwaṣọ́nà láàmì ìdùnnú mi ni. Àyànfẹ́ ò àrídùnnú mi ni. Ìfọ̀kànbalẹ̀ mi ni. Kò ní rẹ̀ ọ́ epo òjijì òkú nípa ọ fún mi. Àrùn oníṣe ọ oníṣìṣe nílé ayé tó wá. Àfàànù dákun mọ́ dágọ́ jọgọ̀jọ ní ọdún ẹ̀ lóde. Àbùkù wá nìkan ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú. Wàá dàgbà wà dògbó nílé ayé. Epo òjijì ó wá nípa ọ ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba. Mo pé bó ṣe ń pọ́dún kan ló ní kiri ayọ̀ rẹ kó mọ́ lékún ni. Ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ. Ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ láṣẹ lẹ́dùnmarè ọba ni. Àwọn òbí rẹ máa jèrè rẹ ni. Ìwọ náà máa jèrè ara rẹ. Wọn ò kó ní máa sáré rẹ. Wàá dàgbà wà dògbó nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́lọ́hùn ọba. Ìlọ́wọ́ délé àwọn bàbá rẹ̀ àyànfẹ́ járe lé o. Afádákun jẹ́ ń bá ọ dénú gádé ní àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Ǹlẹ́ ọmọ níbẹ̀jọ àgbè ọmọ onígi mẹ́ta òréré. Ọ̀kan ń sowó ọ̀kan ń somọ ọ̀kan ń sọ aláàrí bàbá aṣọ. Mẹ̀bí wọ̀ lọ́mọ káfọ́ páwà káfà jẹ̀wà káwá fò gèdègèdè ọwọ́ wakọ̀ délé iṣẹ́ rí. Mẹ̀bí wọ̀ lọ́mọ ẹ̀ ló kó mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ o. Ọmọ ẹ̀ ló kó mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́. Mẹ̀bí wọ̀ lọ́mọ balógun dòdó ń dá wà. Ọmọ aṣàlẹ̀ jẹjẹ ọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí ò rò bí rírí. Bí ogún bí ọgbọ̀n aya ń bẹ ní àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Ọmọ akáṣọ sílẹ̀ kẹrù ó bọ̀ lọ́ṣẹ̀. Mẹ́bí wọ̀ lọ́mọ ọmọ rẹ̀ yẹ tán mọ́ mọ́ rògbò. Morocco tán ẹyẹ sì ti lọ. Mẹ̀bí nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Afan mo ló kú ọdún. Àyànfẹ́ olúwa mo ló sì kó àṣeyẹ ni. Olúwa ṣọ́nà láàmì ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe àṣemọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Oúnjẹ tán bá ní ta ní nǹkan rere kí ọlá tẹ̀kan. Mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Habibullah ìtara ìfẹ́ Àkànní Akéwì àgbáyé.